sè Nimi. Ẹ kú dédé àsìkò yìí o, ẹ̀yin fans mi nílé lóko. Mo tún ti gbé dé o, delicious, tantalizing, tasty, sumptuous meal tá máa ń sè. Ó ti yé yín. So, lénìí kí ni mo fẹ́ kọ́ yín? Mo fẹ́ kọ́ yín ní semo àti ẹ̀fọ́ ẹlẹ́gùsí. Semo àti ẹ̀fọ́ ẹlẹ́gùsí ni a fẹ́ kọ́ ní èní. Ẹ̀yin máa wonder pé àkíló wà ńbẹ̀ kíní kan. There are some tricks tẹ́ ẹ mọ̀ tí máa kọ́ yín ní èní. Ṣó ti yé yín tí ẹ̀gúsí yín máa fi sweet dáadáa. Let's get started. So àwọn èròjà tá máa lò lénìí òun ni ẹ̀gúsí, ata, àti lọ rodo, tàtàṣé, bàbá gbogbo ẹ̀ àti lọ́pọ̀ àti rọra lọ ní ráńpẹ́. Òun ni ó ti kúnná dáadáa. Òun lélẹ̀. A dẹ̀ ti bọ̀, so òun lélẹ̀. Isebe tá à ń pè ní salt, iyọ̀. Seasoning rẹ̀ tó ń ṣe adùn ọbẹ̀. Then epo, omi ẹran wa, irú, locust beans ló ń pè. Then panla stockfish, cray fish lélẹ̀, edé lílọ̀, àti ẹran wa. Protein of your choice. Ẹ lè lo anything tẹ́ bá fẹ́. Kò bá jẹ́ ẹran, kò bá jẹ́ ẹja, kò bá jẹ́ bọ̀rọ̀kọ̀tọ̀, kò bá jẹ́ gbìn àbí nǹkankan. So ẹran lèmi, nǹkan tó dẹ̀ wà nínú ẹran ẹ̀, ṣàkí ń bẹ ńbẹ̀, abọ́dì ń bẹ ńbẹ̀, ẹran fúnra ẹ̀ ń bẹ ńbẹ̀, ẹ̀dọ̀ ó wà ńbẹ̀. So òun la rọra sè ní wọ̀nba yìí. A ti sè ẹran wa, a ṣàn dáadáa, a dẹ̀ ti sè, ó dẹ̀ ti mọ́, ó ti jiná tónítóní. Semo wa òun náà lélẹ̀. Then ẹ̀fọ́ ẹlẹ́gùsí la pè. Ugu tá máa fi sínú ẹ̀gúsí wa òun ni eléyìí. Ẹlòmíì máa ń gé látọjà, kò sí wàhálà nínú ẹ̀. Èmi mo fẹ́ kọ́ yín tí mo ṣe mo fẹ́ jẹ́ kẹ́ ẹ máa rí, ẹ mọ̀ pé yín tó ní máa ń ṣe nǹkan mi gbá cha. Ẹ mọ̀ kí mo máa ń sọ hygiene ó ṣe pàtàkì. Tẹ́ bá ti ń dáná, ẹ má jẹ́ kí gbogbo àyíká yín kó wà very very dirty. Ní báyìí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lóní pẹrẹu. Okay, now the very first thing tá máa kọ́kọ́ mú ẹ̀gúsí wa rèé. Òun ni ó ti kúnná dáadáa. Ẹ make sure pé ẹ̀gúsí tẹ́ bá rà ó mọ́, ó ní ṣe dáadáa. Ó máa ń jẹ́ kí ojú ọbẹ̀ kó fine dáadáa. Mo ti ṣan àlùbọ́sà yìí, ó ti mọ́ tónítóní. A máa wá rẹ ní kínkínní báyìí. Ẹ ti rí, kò gbọ́dọ̀ tóbi jù, kò gbọ́dọ̀ kéré jù. Tíntínní. Ṣó yé yín? So ẹ ti rí báyìí, àti gé, ó ti mọ́. So nísìnyí bí báyìí gangan ni ìmọ́tótó ti máa ń da. Mo ti fọ ọwọ́ mi mọ́ tónítóní. So máa wá mix omi tó lọ́wọ́rọ́. But tẹ́ ẹ bá fẹ́ lo omi tó lọ́wọ́rọ́, ẹ lè lo omi ẹran yín. Ṣó yé yín? Kẹ́ fi mix ẹ̀. Èmi máa ń like mix méjèèjì pọ̀, àti omi tó lọ́wọ́rọ́ díẹ̀ àti omi ẹran, màá fi mix ẹ̀ láti ilẹ̀. Reason tí mo ṣe ń lo omi tí mo fi mix omi ni pé omi ẹran yẹn ò really pọ̀. Mi ò bu omi sẹ́ran mi. So fúnra rẹ̀ ló sun omi jáde. With that, gbogbo nutrient ara ẹran yẹn àti kíní ó máa jáde. Ẹ rí, ó máa taste nice lẹ́nu. So òun lélẹ̀. Ẹ fẹ́ yẹ kó ṣàn jù, ẹ dẹ̀ ní fẹ́ yẹ kó thick jù. Consistency tá à ń wá lélẹ̀, ẹ ti rí, just like this. Òun lélẹ̀. Consistency tá à ń wá nìyẹn, ṣe rí. Mo ti match àlùbọ́sà yẹn. Consistency tá à ń wá lélẹ̀, ẹ ti rí. Kò ṣàn jù, kò thick jù. So a ti ṣe báyìí, a ti prepare báyìí. Ẹ̀gúsí wa nìyẹn. Mo máa ń like kí àkọ́kọ́ máa jẹ́ kí pan wa kó heat, as in kẹ́ gbé kaná for some seconds kẹ́ tó máa da gbogbo oúnjẹ yín, ó máa ń da. So a máa gbé epo, a máa dà sí. So ẹ máa jẹ́ kí epo yẹn kó gbá díẹ̀. Epo ń sìn ti gbá, ẹ rọra o, ẹ mọ̀ pé epo gbígbá. Mi sọ fún pé kó má gbá jù, kó ń ṣe pé a fẹ́ dín ata bẹ́yẹn. So òun lélẹ̀. Mo máa ń love sound yẹn. Shut up.
So ṣẹ́tìrí epo ó ti ń gbá báyìí. Ẹ̀rí làlá ta ló sọ pé kò pọ̀kẹ́ ṣẹ́rí ó máa ń dá tó bá gbẹ̀yìn nìkan gan lẹ́wà nílé ìdáná yín. Mo ti máa ń sọ fún yín ní orí ètò pé tẹ́ bá ti ń dín àlùbọ́sà ẹ jẹ́ kó máa pẹ́ díẹ̀ kó ń ṣe pé kó pọ̀ kó jóná no but kó máa pẹ́ díẹ̀ so that ó máa toró dáadáa sínú whatever kò bá jẹ́ epo àbí kíní náà irú ni mo gbé yìí o locust beans ẹ dẹ̀ mọ̀ pé àbáláyé ni irú ní nǹkan tó ń ṣe lára ó máa ń clear ojú ó dẹ̀ máa ń mú bàbá dùn bá ọbẹ̀ so irú lélẹ̀ ìsìn ṣẹ́tírí àti rọra gba fẹ́rẹ́fẹ́ nídìí kí ó gbájú kó má lọ máa di ata ráìsì mọ́ wà lọ́wọ́ ṣó yé yín bẹ́ẹ̀ yẹn so now ìwọ̀ntúnwọ̀nsì ní gbígbà ẹ̀ bí mo ṣe sọ ẹ ti rí irú yìí tẹ bá wà níbí ìbàyẹ̀ mọ̀ pé irú ti ń rùn ok so a ti gbé ọba oúnjẹ gangan which is the ẹ̀gúsí a máa wá máa já sí ní díẹ̀díẹ̀ báyìí ṣẹ̀rí tẹ́ ẹ̀ bá jẹ́ kí ẹ̀gúsí yín kó sè dáadáa ó máa ń pọ̀ jẹ̀yàn kò tó bá ń jẹ ẹ̀gúsí tó bá ń rí mi like ẹ̀gúsí tí bá ti jẹ́ máa lọ toilet ẹ̀gúsí yẹn ò cook dáadáa ni so ẹ máa take time kò ṣe pé kó pẹ́ jù kò dẹ̀ kí n ṣe pé kó tún máa jìnnà náà I mean ṣé you get so ní gbogbo gbà ẹ má máa jẹ́ ká máa rush tá bá ń dáná let's always take our time so òun nìyẹn tí mo sọ fún yín pé mi ìfẹ́ waste èmi ò waste nǹkan kínkínní just little ẹ ti rómi yẹn ẹ pé kò sùn òun lélẹ̀ iná yẹn wà low heat so ẹ má èrò pọ̀ ṣóyè yín ẹ jẹ́ ká wá cover díẹ̀ eléyìí ni pé ó ń cook ó dẹ̀ tún ń dín díẹ̀díẹ̀ ṣó ti yé yín so wọn bá ní a máa padà wá máa wò ó sí ẹ̀gúsí náà ò fẹ́ kó pẹ́ jù lórí iná bẹ́yẹn àfẹ́ bẹ́ẹ̀ mò ń bọ̀. ok irú ìwọ tó bá dẹ̀ like òórùn irú but o ní choice irú ti ń rùn ṣá o oh wow ẹ ti rí ẹ wá ní rùn pọ̀ jù so that kò ní fọ́ká ẹ máa rọra ṣe díẹ̀ kò tí really jìnnà because ẹ sì máa rí àwọn white tó jẹ́ ẹ̀gúsí but tó bá ti wà coated dáadáa pẹ̀lú epo yẹn tó ti dín ìyẹn lẹ fi mọ̀ pé yes ẹ̀gúsí yín ó ti dín ó ti jìnnà láti gba oríṣiríṣi èròjà sí ara torí mo sọ lẹ́ǹkan tẹ́gúsí yín ò bá jìnnà kò ní taste well ó dẹ̀ máa jẹ́ kẹ́ purge ẹ jẹ́ ká tún cover díẹ̀ sí ẹni tẹ́ bá like epo pé kí epo máa ṣeré lórí oúnjẹ yín dáadáa tẹ́ bá rí pé epo yẹn ò tó báyìí ẹ máa ti mọ̀ so ẹ máa ra add epo kínkínní sí torí ẹ̀gúsí náà ní òróró tiẹ̀ ó ní oil tiẹ̀ ó máa ń sun oil náà jáde ni so ẹ má jẹ́ kí gbogbo ẹ̀ náà kó ló máa ṣe mẹ̀ṣẹ̀mẹ̀ṣẹ̀ ṣó ti yé yín bẹ́yẹn so ẹ jẹ́ ká tún cover ẹ̀. tẹ́lẹ̀ ṣe ń sè ẹ jẹ́ ká máa dáìsì ugu wa. so mo ti gé ugu yẹn tán ìwọ̀nba èyí tèmi fẹ́ lò. ẹ̀gúsí mi ti sè ṣẹ́rí báyìí tẹ̀tẹ̀rẹ̀ ẹ mọ̀ pé kò sómi kò sí kankan irú ẹ̀gúsí wèlé ẹlòmíì náà ń jẹ́ báyìí o àmọ́ bẹ́ẹ̀ so now ẹ jẹ́ ká gbé ata gbogbo nǹkan wọ̀ntúnwọ̀nsì ni máa ń sọ tí èròjà bá ti pọ̀ jù nínú oúnjẹ máa ń jẹ́ kó oúnjẹ kọ̀ máa ṣe kọlọ̀tì kò ní dùn ṣe ti ráta yẹn wọ̀nba náà ni rodo wà ń bẹ tàtàṣé wà ń bẹ tòmátì wà ń bẹ
then let's see omi ẹran wa wá ṣiṣẹ́ sí ní báyìí nǹkan tó kàn ọbẹ̀ yìí ó simple ó dẹ̀ fast a máa wá bu omi là á kò gbọ́dọ̀ wá ṣàn jù náà ẹ má gbàgbé pé mo ní mo ti sè ata o ẹ má kàn lọ ata kẹ́ dà sí ẹ gbọ́dọ̀ sè ata yẹn jẹ́ kí ata yẹn kó sè dáadáa so nísìn a máa mú ìsebẹ̀ adùn ọbẹ̀ ló ní ṣókí ṣé rí tẹ́ bá ti ń lo adùn ọbẹ̀ jẹ́ kí n fún yín ní trick kan tẹ́ bá ti kó irú púpọ̀ sọ́bẹ̀ ẹ máa reduce adùn ọbẹ̀ yín nǹkan tó ń pè ní seasoning ẹ reduce ẹ̀ torí irú òun náà ní bóyá mi mọ̀ bóyá adùn ọbẹ̀ ni o bóyá iyọ̀ ló kó sára kò yé mi bọ̀ tó bá pọ̀ tí adùn ọbẹ̀ náà bá pọ̀ kò ní kọ́ máa wẹ̀ at all then tẹ́ bá ti mọ̀ pé adùn ọbẹ̀ lẹ kọ́kọ́ lò ẹ jẹ́ kí iyọ̀ yín kó jẹ́ kékeré èmi torí pé mo mọ wọ̀ntúnwọ̀nsì bí mo ṣe ṣe omi ẹran gbogbo ẹ̀ ni mo ṣe kọ́kọ́ fi iyọ̀ sí mo máa advise ẹ kọ́kọ́ lo adùn ọbẹ̀ which is seasoning kẹ́ taste because seasoning náà èròjà iyọ̀ wà nù ẹ̀ ṣó ti yé yín ìgbà míì ẹ máa lo seasoning ẹ lè má lo iyọ̀ rárá gan sí ṣó ti yé yín so bẹ́ẹ̀ ni then edé lílọ̀ Cray fish òun lélẹ̀ díẹ̀díẹ̀ ni stockfish yìí reason tí mo ṣe máa kó sí mo ti ṣan o nǹkan tá a lè fi ṣan stockfish ò le rárá tẹ́ bá ti rí pé ẹ rà ẹ bu omi tó kò gbóná jù kò ń ṣe kó hó but omi tó warm kẹ́ wá ra fi iyọ̀ kínkínní sí reason ni pé gbogbo ìdọ̀tí ó máa jáde nínú ẹ̀ ṣó ti yé yín so òun mo ti dá sí nǹkan tí mo fi kọ́kọ́ dà òun sí ni pé aroma ẹ̀ ó máa mí sí ọbẹ̀ lọ while the ọbẹ̀ is still cooking mo tún ti add omi mọ́ because ẹ̀gúsí máa ń gba omi ó máa ń dìde ni because ó máa ń kún pọ́ọ̀tù ni mo èlò mo sè ẹ̀yin náà ẹ wo pọ́ọ̀tù so ẹ jẹ́ kó máa cook lọ. ok ẹ jẹ́ ká wo sọkútù ọ̀wọ̀ sọkú ẹ ti rí ó ti sè dáadáa báyìí ẹ lè fi jẹ ráìsì gan but ẹ má gbàgbé mo ní ẹ̀fọ́ ẹlẹ́gùsí la fẹ́ sè ṣó ti yé yín wọ̀ntúnwọ̀nsì ní gbogbo ẹ̀ tẹ́ bá follow gbogbo procedure gbogbo steps tí mo kọ́ yín ẹ rí i pé you come out with a perfect ẹ̀fọ́ ẹlẹ́gùsí kò nira rárá láti sè. ní báyìí a máa gbé ẹran ṣẹ́rí ẹ lè lo anything bí mo yẹ sọ kò bá jẹ́ ìgbín ni o edé ni o gbogbo nǹkan kí nǹkan tẹ́ bá fẹ́ lò sí time báyìí ni ó yẹ kó wọlé. ẹ ti rí báyìí máa túká sí ẹ̀gúsí máa ń gba omi kí ni mo sọ ẹ̀gúsí ó máa ń ṣe kí ni ó máa ń gba omi tẹ́ bá rójú ẹ̀ èmi ti sọ lẹ́ẹ̀kan pé ìwọ tó bá láì kí epo máa ṣe ṣẹ̀ṣẹ̀ lórí ọbẹ̀ ẹ ti há dẹ̀ sí kẹ́ tó há dà àwọn nǹkan báyìí torí tépo yẹn bá jẹ́ epo tó ń há lẹ́nu ó máa ní taste ẹ̀ yìí o tẹ́ bá lọ dà á sí báyìí àfi tẹ́ bá máa sáré gbá díẹ̀ kẹ́ dà á sí. so mo máa tún add omi kékeré sí máa cover ẹ̀ á sè dáadáa ká tó nígbà yẹn màá wá lọ ṣan ugu wa dáadáa mo ti ṣan lẹ́ẹ̀kan kí tó rẹ̀ bọ̀ nísìnyí màá tún ṣan dáadáa kí ó ba lè ṣe kinní ẹ mọ̀ pé àwọn òkúta gbogbo ẹ̀ ibi rest assured pé kò ní sókúta ń bẹ̀ mo ti ṣan kí n tó gé ẹ jẹ́ kí n gbé omi sí omi díẹ̀ náà ni kò gbọ́dọ̀ tún lámi jù ṣó ti yé yín rẹ́gí báyìí ló ṣe ẹ lè add perfect when I say perfect it is yayi ó gbalantia ẹ jẹ́ kí n sáré fọ ugu yẹn so máa padà wá ní báyìí ẹ máa rí pé ẹ ti rí pot eléyìí omi sẹ̀mó wa sẹ̀mó wa la máa fi lo eléyìí. ok so mo ti lọ ṣan ugu mi dé mo sọ fún yín pé
ẹ̀fọ́ ẹlẹ́gùsí ni ugu yẹn ò tún gbọ́dọ̀ pọ̀ jù ó máa ṣe kọlọ̀tì nínú ẹ̀gúsí. Isn't this lovely? Isn't this beautiful? Oh Lord. Ẹgbẹ́ oúnjẹ wà. Ẹgbẹ́ wà now. Òun lélẹ̀. Kò sí àní-àní. Ọbẹ̀ wa ti ṣe kíni ó ti ṣe rẹ́gí. Tó bá yẹ pé pot of soup yóò kún gan, ẹ wá da ugu sí. Ẹ máa ní láti kọ́kọ́ cover ẹ̀ díẹ̀ kẹ́ tó rò so that gbogbo ilẹ̀ yín ò ní ṣe pàṣàpàṣà tó ti yé yín. So a máa cover ẹ̀ báyìí máa lo iná yẹn. Mo sọ fún yín pé any veggies tẹ́ bá ń ṣe kò gbọ́dọ̀ pẹ́ jù ní orí iná torí kó má bàa lose nutrients ẹ̀. So ní báyìí mo kàn máa fún ní some seconds a máa wá stir. Then we are done. We are done. Àti ṣetán pẹ̀lú ẹ̀fọ́ ẹlẹ́gùsí wa. Now, omi sẹ̀mó ti hó. You can see the bubbles. Ẹ̀wọ̀n ni mo like kiri pa. Yes, when you're in the kitchen, you make it lively for yourself. Ẹ má jẹ́ kó wà bored, ẹ má làágùn, ẹ má ṣe kí ló dé. So now, omi sẹ̀mó ti ready. Sẹ̀mó wa lélẹ̀ bí mo ṣe fi hàn yín lẹ́ẹ̀kan. Ẹ jẹ́ kí n mú spatula táwọn míì ń pè ní turning stick àbí ọmọ orogùn. Màá mú sìn. Àmọ́ kí n tó lọ mú, ẹ jẹ́ kí n check on our main menu. Oh Lord. Cameraman, let them see. Hey. Alase Nimi, Monse. Hey. Oh, name it. Just follow these steps. If Telila not to move in, then you will come out smiling. I shall make sorry comments. The bashi try it. Do you understand? So, nearby, put your shit on. Mawa, panoe. If we let see what it done. Ẹ jẹ́ ká move sórí sẹ̀mó. Mo ṣẹ́ díẹ̀ sínú abọ́ mi. Then omi lélẹ̀, ordinary water. Ẹ máa rọra fi dẹ̀ báyìí. Kò gbọ́dọ̀ ṣàn jù, kò dẹ̀ gbọ́dọ̀ thick jù. Ẹ rọra ó thick báyìí. Màá tún fomi díẹ̀, màá tún fomi là. Eléyìí ni àwọn Yorùbá ń pè ní pé ó pàpẹ̀tẹ̀. Mo kàn bá bẹ̀lẹ̀ lẹ́nu wọn bẹ́ẹ̀ náà ni but meaning it's like a base. Màá kọ́kọ́ fi ro omi yẹn pọ̀ kán gádà ara wọn so that sẹ̀mó yẹn mọ̀ káwọn sẹ̀mó mi tẹ́ bá jẹ́ mo máa túká kò ní really túká. But ìwọ tó bá mọ̀ rò láti ilẹ̀ all well and good. But fún àwọn ni tó yẹ pé wọ́n máa ti ń try and it's not working for them. Try method yìí. You come back telling me what it is. So now, òun lélẹ̀ ṣẹ́tìrí kò ṣàn jù. Ó dàbí pé ẹ fẹ́ pògì fọmọdé lórí iná exactly. Bó ṣe rí nìyẹn. Now a máa wá dà sí báyìí. Ṣẹ́tìrí. So, ó máa dọ̀ báyìí. Ẹ máa wá máa stir. Ẹ máa máa stir. Díẹ̀. Ẹ máa máa stir díẹ̀. Kó kàn múrọ̀ mọ́ra wọn kó, little by little. Díẹ̀. So a máa wá da sẹ̀mó tó kù, a máa máa dà sí níwọ̀ntúnwọ̀nsì. Díẹ̀. Ó ti yé yín, díẹ̀. A máa máa dà sí báyìí. Tí sẹ̀mó yẹn bá ṣe lójú bí ẹni pé ó fẹ́ ní kókó ẹ má worry, ẹ máa add gbẹrẹfu díẹ̀ mọ́. Kẹ́dẹ̀ mọ̀ bọ́ yẹn ń fa sẹ̀mó yín mọ́ra. Bẹ́ bá ṣe ń fa sẹ̀mó yín mọ́ra báyìí tó ń yí pọ́ọ̀tù yẹn dáadáa, òun ló máa jẹ́ kí sẹ̀mó yín lẹ̀ lọ́wọ́ tẹ́ bá ń jẹ. Ṣóyé yín? I usually like kí máa ro sẹ̀mó mi báyìí náà kí n fa mọ́ra dáadáa. Off it. So that màá ní ṣẹ́tìrí ẹ máa tẹ̀ 1 2 3 ẹ tún yí 1 2 3 ẹ tún yí. So ṣẹ́tìrí ẹ máa fà á
ṣẹ́rí kìíní tẹ́ ẹ̀ bá yí sẹ̀mú yín dáadáa tẹ́ ẹ̀ fà mọ́ra tẹ́ bá ti ń jẹ kò ní wà fluffy lọ́wọ́ a sì máa gbé kaná o. ẹ máa wá kọ́ báyìí ẹ máa neat gbogbo ẹ̀gbẹ̀gbẹ̀ pọ́ọ̀tì yín ṣe mọ̀ pé a sọ pé bàbá ṣe ń kọ́ oúnjẹ sísè náà la ṣe máa kọ́ ìmọ́tótó nínú ilé ìdáná so ẹ jẹ́ ká wá gbé padà báyìí a máa wá gbé omi tó lọ́wọ́rọ́ àti gbé omi sí orí iná ó ti warm a máa wá ṣe báyìí a máa wá bù sí eléyìí ni láti sè é jiná àti pé láti lè jẹ́ kó rọ̀ dáadáa. ẹ máa wá fi ọmọ orogùn ọ̀rá fi dá ìwò sí báyìí láti lè jẹ́ kó omi yẹn ṣe kó wọnú ẹ̀ dáadáa kó dẹ̀ fẹ́lẹ́ tó yé yín kò gbọ́dọ̀ pọ̀ jù o tómi bá pọ̀ jù ó máa rọ̀ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ tẹ́ bá dẹ̀ wá rí pé ó sì le ẹ fipò le ó máa le ẹ add omi díẹ̀ mọ́ so a fẹ́ jẹ́ kó sè kó jiná ni a máa wá lọ́ra lò iná wa so ẹ jẹ́ kí sẹ̀mú wa kó ṣe kí ni kó ta pọ́npọ́n kó jiná kíá while I clear this space. Now sẹ̀mú yìí ó ti ṣe díẹ̀ ó ti lò like some minutes lórí iná ṣètìrí ní báyìí ó ti sè jiná ẹ máa wá bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni ẹ̀tú yìí ẹ wọ́n gbọ́ màmá yìí bí ìsẹ́rìn ni màmá yìí bí sọ fún yín pé ilé ìdáná tèmi ó wà seasoned with love and laughter ṣètìrí báyìí ẹ máa rọra máa ṣe ẹ má bẹ̀rù pé ó ṣe wá rí báyìí fífà mọ́ra ni sẹ̀mú ẹ má fà mọ́ra ẹ má fà mọ́ra ni àtòhún àti all other solid food ẹ má fà mọ́ra báyìí so that ó máa lè lẹ̀. So sẹ̀mú wa ti is very 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 okay now. Àwọn míì máa ń ṣe sẹ̀mú wọ́n máa ní pé ó dùn kò sí bó ṣe lè follow steps tèmi kọ èyí o tí sẹ̀mú yẹn máa dùn tí sẹ̀mú yẹn bá dùn I'm sorry to say kò jiná ẹ má jẹ́ kí sẹ̀mú yín máa dùn torí flour yẹn ò tí ì pò pọ̀ dáadáa ni kò tí ì rí bí mí dáadáa pé ó yí pọ̀ mọ́ra wọn ló ṣe ń dùn but with this kò ní dùn ó dẹ̀ máa lẹ̀ dáadáa. So now ẹ jẹ́ ká serve kẹ̀wé bó ṣe rí I can't wait to eat this yummy food. Ma serve ẹ̀ ń sìn sharp. Holy. Ṣẹ́rí kìíní ṣẹ́rí bó ṣe rí ṣẹ́rí bó ṣe rọra ṣe mo ti ṣanwọ́ mi o ẹ need láti mú òróró àbí nǹkan ṣẹ́rí bó ṣe rí mo ti kọ́ àbí you now turn it this way then you do like this. Isn't that beautiful? Ẹ má wọrí kò jó mi lọ́wọ́ ẹ ti rí ṣe ti rí bẹ́ẹ̀ ṣe máa serve àwọn dádì wa nílé àbára yín pàápàá. Mo ti ṣanwọ́ mi tẹ́ bá tẹ̀ notice ẹ pé mi lè wait. Now let me have a taste. Oh, fluff. Ṣètìrí. Now. Ó gbóná o, mi ò dẹ̀ ń jẹ oúnjẹ gbígbóná like that but ẹ jẹ́ torí ti yín. Alase ni mi. No, just give it all. Pam, 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 pam. First, awesome. Just follow the steps. Semo àti ẹ̀fọ́ ẹlẹ́gùsí tí a fi ugu ṣe òun ni mo kọ́ yín. Just follow the steps. Ẹ jẹ́ kí n mọ̀ nínú comment section tó bá ṣe kí ni tó bá come out perfect. Àti semo àti ẹ̀gúsí o, ẹ jẹ́ ká mọ̀ pé. See you later.
Alase òun ni